A ti sọ síwájú wípé èyí tí ó dáa jù nínú yín ni ẹni tí ó kọ́kọ́ kí èèyàn, àbí ọ̀rọ̀ ní í ṣe pẹ̀lú ẹni tí ó kọ́kọ́ kí ènìyàn tàbí ẹni tí ó kọ́kọ́ dáhùn subhanallah. Ẹ wò bí sunnah ṣe pé bí bá àwọn ènìyàn dáadáa sọ̀rọ̀, tí ó bá dáhùn kíkí ó wà lára àwọn èèyàn dáadáa, dá wọn lóhùn. Ọlọ́run Allah wí pé وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. Kí ènìyàn bá kí ọ, dáhùn pẹ̀lú kíkí tó dára jù. Èyí túmọ̀ sí ẹ̀yin ènìyàn, tí ènìyàn bá ṣe dáadáa sí ọ, ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ fún ọ. Tí ó bá sì lè ṣe dáadáa tó ju tí wọ́n lọ fún ọ, gbìyànjú láti ṣe déédéé èyí tí wọ́n ṣe fún ọ. Ẹnìkan ní assalamu alaikum, èyí túmọ̀ sí kí àlàáfíà wà pẹ̀lú ẹ. Mashallah, àdúrà ńlá nìyẹn. Ó ní láti dá wọn lóhùn wa alaikum salam. Ó kéré jù, túbọ̀ fi wa rahmatullahi wa barakatuh sí. Kí àlàáfíà kó bá ìwọ náà. Orí Ọlọ́run, dáadáa Ọlọ́run, ó ṣe dáadáa ju tí wọ́n ṣe dáadáa sí ọ lọ. Ṣé o mọ̀ lónìí àwọn èèyàn wà, a rí bí wọ́n ṣe ń para wọn lára, a sì bẹ̀rẹ̀ sí ní sọ wípé ọ̀rẹ́ ni ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ tí ó sì ṣe àǹfààní fún ọ. Ọ̀rẹ́ ni ẹni tí kò lè pa ẹ́ lára. Tí ènìyàn kò bá pa ẹ́ lára, ọ̀rẹ́ mi ni. Mo dá ẹ lójú, ènìyàn dáadáa ni. Mi ò fẹ́ ẹlòmíì. Àkókò tí a wà rèé, tí ó bá ní ìdáàbòbò láti ìpalára ẹlòmíì, ènìyàn dáadáa ni. Subhanallah. Bèrè lọ́wọ́ ara rẹ, ṣé o wà lára àwọn ènìyàn náà? Hadisi àti Quran sọ nípa ṣíṣe dáadáa sí ọmọlàkejì ju bí wọ́n ti ṣe ẹ lọ. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ wípé a kò ṣètò títí láti gbé dọ́gba, tàbí tí o kò bá lè ṣe ìjàmbá, wọ́n máa rí ààyè tó ní gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́pọlọ. Subhanallah, èèyàn dáadáa. Kí Ọlọ́run ṣe é ní ìrọ̀rùn fún wa.